gbogbo ìgbà àti ní láàárọ̀ àti lọ́sàn-án àti lásàálẹ́. Kódà bẹ́yàn bá tún láǹfààní kó jí lọ́gànjọ́ òru kó tún gbìyànjú jọ́sìn bàbá tí ń jẹ́ Allah. Bí Ọlọ́run ṣe ń pàṣẹ yìí bẹ́ẹ̀ ni ń pàṣẹ iṣẹ́ ṣíṣe, torí wípé Islam lé wa jìnnà sí ti ń jẹ́ haram, ìyẹn kéèyàn máa jẹ nǹkan ìwọ̀. Ẹni tí ó sì ní jẹ nǹkan ìwọ̀ òun náà ó gbìyànjú yóò múra sí iṣẹ́ tí ó máa ṣe nínú ìṣẹ̀mí ayé rẹ̀. Islam pàtàkì iṣẹ́ ṣíṣe, bó ṣe pàtàkì irun, bó ṣe pàtàkì àwẹ̀, kódà bó ṣe pàtàkì kí a lọ sí hajj àbí kí a yọ zaka, bó ṣe pàtàkì tó jẹ́ ìpìlẹ̀ gbogbo wọn òun ni ká gbọ́ Ọlọ́run Ọba lékè ọlá gbọ́. Bẹ́ẹ̀ ni Islam òun ni ó pàtàkì kí ọmọ ènìyàn kí ó ní iṣẹ́ lọ́wọ́ kó sì máa ṣiṣẹ́. Gbogbo èèyàn lórí ayé fi mujtama'il Islam, ní àwùjọ ti Islam, mutalabun an ya'mala, ìtì ẹ̀ ń wá lọ́wọ́ oníkálukú òun ni kò ní iṣẹ́ lọ́wọ́ kó máa ṣiṣẹ́. Yálà ẹni tí ó jẹ́ àfáàní àbí ẹni tọ́jọ́ máa kéwù, ipòkípò téèyàn rí kó wà nínú Islam, ìtì Islam ń fẹ́ lọ́wọ́ rẹ̀ òun ni kó máa ṣiṣẹ́. Òótọ́ òun ni Yorùbá máa ń sọ pé kìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan kan. Ìyẹn ni wípé àsìkò iṣẹ́ ọmọ ènìyàn ó ṣiṣẹ́, àsìkò ìjọsìn ọmọ ènìyàn ó jọ́sìn. A gbọ́dọ̀ fi ìjọsìn, a gbọ́dọ̀ fi pa iṣẹ́ lára, bóyá jẹ́ pé a gbọ́dọ̀ fi pé à ń ṣiṣẹ́ káwá fi pa ìjọsìn lára. Gbogbo ẹnikẹ́ni tó bá wà níbi pé ń ṣe iṣẹ́, tí ó jẹ tí ó mu tí ò fi ní ti nǹkan ìwọ̀ bọnú, òun tọ̀hún inú ìjọsìn náà ló wà. Bẹ́ẹ̀ sì ni ẹni tó bá wà ní ojúlówó pé ń kírun gangan àbí ń gbàwẹ̀, òun náà wà nínú ìjọsìn, torí pé ọba tí ó dá wa sórílẹ̀ ayé ń tó sọ fún wa ni pé wa ma khalaqtul jinna wal ins illa liya'budun. Ènìyàn àtàlùjànnú Ọlọ́run ní ìtorí pàtàkì tí mo torí ẹ̀ dá wọn sórílẹ̀ ayé òun ni kí ẹ máa jọ́sìn fún mi. Idan kéèyàn wá ní iṣẹ́ lọ́wọ́ àbí kó máa ṣe iṣẹ́, ìkan nínú ìjọsìn tọ́lọ́run bá lékè ọlá tó ní ká wá ṣe lórílẹ̀ ayé náà ni. Ọmọnìyàn ma'murun an yamshiya fi manakibil ard. Ọlọ́run ọba Allah ó pa ọmọnìyàn láṣẹ kó gbìyànjú àti máa rìn káàkiri orílẹ̀. Èèyàn ń gbé lójè ó sì ń ṣiṣẹ́ ní Mọ̀lété, èèyàn ń gbé Mọ̀lété ó ń ṣiṣẹ́ lókè Bọ́lá, àbẹ́yàn jí ọmọ Ọ̀yọ́ state ń ṣiṣẹ́ lọ́sùn state, àbẹ́yàn tí ẹ kú ńlẹ̀ Yorùbá ọkọ̀ orílẹ̀ Haúsá, bí Haúsá náà ṣe kú ń lu wọn tó náà wá sílẹ̀ Yorùbá, tí oníkálukú ń wọ inú ara wọn. Àṣẹ ọba tí ń jẹ́ Allahu nìyẹn. Èèyàn ó sì máa rí pé Ọlọ́run lọ́lọ́run, alágbára ni, elétò ni, ètò tó filẹ̀ látìgbà náà kò dàrú tẹ́ èjì sẹ́yìn. Ọlọ́run ọba àlékè ọlá ó pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn láṣẹ kó máa rìn káàkiri gbogbo orílẹ̀, nítorí kíni wa ya'kulu min rizqillah, níbi wípé ń rìn káàkiri yóò sì máa jẹ nínú etí Ọlọ́run ọba àlékè ọlá tó bá pèsè fún. Torí pé àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ kó yí wa pé al-haraka baraka, kéèyàn lè kúrò láàyè kan bọ́ sáàyè mi, àlùbáríkà Ọlọ́run, oore Ọlọ́run ń bẹ níbẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún Suratul Mulk aya 15. Ọlọ́run ní walladhi ja'ala lakumul arda dhalula. Ọlọ́run ní Ọlọ́run ọba Allah òun ló sọ ilẹ̀ di ń tọrọ fún wa. Ó ṣe é rìn, ó ṣe é gbìn nǹkan sí, ó ṣe é kọ́ nǹkan lé lórí, ṣọ́ọ̀pù ni o, ilégbé ni o, kọ́ńpìnì ni o. Ọlọ́run rọ ilẹ̀ fún wa tó wù wá là ń filẹ̀ dá rárá. Famshu fi manakibiha. Ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ máa rìn káàkiri gbogbo orílẹ̀. Wa kulu min rizqihi. Ńgbà tẹ́ ẹ bá ń rìn káàkiri orílẹ̀ ẹ sì máa jẹ inú tọ́lọ́run ọba àlékè ọlá tó bá pèsè fún yín. Ọlọ́run ọba Allah ọba alágbára ni, ó ti dá wa sórílẹ̀ ayé, òun náà sì ní ọba tí ń pèsè ń tàjẹ, òun ní ń pèsè rẹ̀ fún wa. Ìyẹn rúsìn Ọlọ́run wọ́n ní inna hadha al-amal, iṣẹ́ tí a ń sọ nípa rẹ̀ yìí, huwa sila'ul awwal li muharabati al-faqr. Ó ní nǹkan ìjà àkọ́kọ́ téèyàn fi gbógun ti òṣì. Wọ́n ní ẹni tí ó bá ṣiṣẹ́ yóò jàre ìṣẹ́, ṣùgbọ́n ẹni tí ò ṣiṣẹ́ kò lè jàre ìṣẹ́ nínú ìṣẹ̀mí ayé rẹ̀. Iṣẹ́ ṣíṣe lójúpànà pé èèyàn fẹ́ ti ọwọ́ bọnú nítọwọ́ bọnú ti halal. Ẹni tí ó bá gbajúmọ̀ tó ń ṣe nínú ìṣẹ̀mí ayé rẹ̀
eléyìí ó wà ní ipò idà àkọ́kọ́ tí èèyàn fi máa gbógun ti ìṣẹ́ nínú ìṣẹ̀mí ayé ni wa huwa sababul awwal fi jalbi tharwa òun sì ní okùnfà àkọ́kọ́ èyí tí ìmọ̀ sọmọ nìyàn di abọ́rọ̀ nínú ìṣẹ̀mí ayé èèyàn lè jókòó kọ́ máa sọ pé yá ti yá rízíkò àárọ̀gàdá min kulli makani láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kọ́ wá rò pé òun ó tibẹ̀ di abọ́rọ̀ àbí òun ó tibẹ̀ di ẹni tí ó máa rí ọwọ́ yọ nínú ìṣẹ̀mí ayé àyàfi kó náà ó gbìyànjú kó ṣiṣẹ́ nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ibẹ̀ lọ́lọ́wọ́n bá lékè ọlá òun yóò ti wá mú ọ̀pọ̀lọpọ̀ oore àti àlùbáríkà tá a mọ̀ sí oore àjẹǹjẹtán ọlọ́run ti wá mú wá fún ẹrú bẹ́ẹ̀ ọlọ́run bá lékè ọlá ó ń sọ fún wa látòrí ahọ́n anabi Salih alayhi salatu wassalam fún àwọn ìjọ rẹ̀ ìyẹn inú suratu Hud aya 61 ó ń sọ fún ẹ pé ya qawm mo pè yín ìjọ mi i'budullah ọlọ́run ọba Allah ọba kan ṣoṣo òun ni kẹ́ ẹ máa jọ́sìn fún ẹ má jẹ́ òpin yẹlẹyẹlẹ ma lakum min ilahin ghayruhu kò sí ẹlòmíì tẹ́ ẹ lè jọ́sìn fún lẹ́yìn ọba Allah ọba tó dá gbogbo àwọn òjíṣẹ́ tó sì rán wọn níṣẹ́ huwa ansha'akum minal ard ọba tí mò ń wí kí n júwe rẹ̀ fún yín kó yé yín òun lọ́ba tó dá yín láti inú ilẹ̀ tọ́lọ́run ọba tí ó dá ànábì Adam alayhi salatu wassalam láti inú ilẹ̀ àwa àrọ́mọdọ́mọ ànábì Adam àwa náà wá láti inú ilẹ̀ torí pé gbogbo ohun tí wọ́n ń jẹ tí ń di spam inú ilẹ̀ náà wọ́n ti mú wá ọlọ́run ọba yìí òun lọ́ba tó dá yín láti inú ilẹ̀ wasta'amarakum fiha ó fẹ́ látọwọ́ yín kí ẹ kún ilé ayé fọ́fọ́fọ́ pẹ̀lú oníranranṣẹ́ tíṣẹ́ ẹnìkan tí ò ní jọ ti ẹnìkan idan Islam ẹ̀sìn ọlọ́run yaftahu abiwabal amal oníranran àwọn ojúpọ̀nà iṣẹ́ ṣíṣe Islam ó ṣílẹ̀kùn rẹ̀ ẹlẹ̀ amamal muslim fún mùsùlùmí tó fẹ́ kàn ṣe lórílẹ̀ ayé béèyàn ṣe kápẹ́ńtà iṣẹ́ ni bọ́jẹ́ bíríkìlà iṣẹ́ ni bọ́jẹ́ tí ń ṣòwò iṣẹ́ ni bí ń tẹran iṣẹ́ ni bí ń wa mọ́tò iṣẹ́ ni bí ń gọ̀kadà iṣẹ́ ni gbogbo ohun téèyàn bá ti ń ṣe tó yẹ kébẹ̀ ni ó ti rí jẹ ìmu àlàálẹ̀ rẹ̀ eléyìí nínú iṣẹ́ tí Islam tó pe oníkálukú wa dá sí nínú ìṣẹ̀mí ayé tí a gbọ́dọ̀ máa ṣe ni lónìí ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n máa ń gúnrí kúrò níbi iṣẹ́ ṣíṣe bí wọ́n fi iṣẹ́ lọ̀ wọ́n ò ní ṣe é pẹ̀lú pé wọ́n máa sọ wípé àwọn ni mutawakiluna ala Allah àwọn gbára lé ọlọ́run ilé ayé àwọn ilé gbẹdẹmukẹ ni ilé ayé àwọn ilé tí ò ní ìdí káwọn ṣe wàhálà kó tó di pé àwọn jẹ níbẹ̀ ni wantidhari rizq minas sama wọ́n wà máa retí pé ìjẹ ìmu yóò wà bá wọn láti sánmà àwọn ẹni àtàwọn tọ́jọ wọn àgbọ́yé Islam wọn ọláàyẹ àgbọ́yé Islam wọn kò nítumọ̀ tó torí pé ìgbáralé ọlọ́run kò léèyàn jìnnà sí kéèyàn ọmọ sí kíni o kéèyàn ọmọ ṣiṣẹ́ ìgbáralé ọlọ́run èèyàn ó sì máa ṣiṣẹ́ kìí ṣe gbogbo ẹni tí ọba níyàwó tó sì ní eegun àti súnmọ́yàwó ẹ̀ òun ni yóò bímọ irú ẹni bẹ́ẹ̀ tí ó bá bímọ àgbà yìí pé ntọ́lọ́wọ́n bá lékè ọlá kọ́ mọ́ nínú sẹ̀mí ayé rẹ̀ òun lè léyàn ṣùgbọ́n ẹni tó fẹ́ bímọ lápèjúwe lóbìnrin tí ò lọ́kọ ẹni fẹ́ bímọ lápèjúwe lọ́kùnrin tí ò níyàwó gbogbo ayé ni wọ́n sọ yìí pé òun nìkan ṣe ẹnu ló fi ń wè ẹni tí kò sí iṣẹ́ kankan lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń pariwo òṣì tí ń pariwo àìní tí ń pariwo àìríjẹ èyàn ó ti mọ̀ pé òun gan fúnra ara rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ fa òṣì yẹn ló fi jẹ́ pé ṣìárò lè muslim nínú tó jẹ́ mútọ̀ ìdánimọ̀ mùsùlùmí òní tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún lárúbáwá okú kan lárúbáwá yẹn ó dé gbangba iwájú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì mú ràkúnmí rẹ̀ ó sì jùlẹ̀ ó ní ọmọ jẹ lọ àwọn èèyàn yìí sọ fún yí pé ràkúnmí má jùlẹ̀ báyìí ó ní kò sí ní tí ó mú ràkúnmí mi òun nínú ẹni tó gbára lé ọlọ́run tán yányán òun mọ̀ pé ọlọ́run bó ń sọ ràkúnmí òun ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọgbọ́ ìṣesí ó sì sọ fún lárúbáwá oko wípé lọ́ọ́ dé ràkúnmí ẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn ìgbà náà kọ̀ wá ní ìgbáralé nínú ọba tí ń jẹ́ Allah idan a máa sọ fúnra wa náà pé lọ́ọ́ máa ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó o bá ń ṣiṣẹ́ yẹn kọ̀ wá ní ìgbáralé nínú ọba tí ń jẹ́ Allah mọ́ pàṣẹ́tì ẹ̀ ń bá pàṣẹ́tì òun tọ̀hún yóò jẹ́ǹjẹ́ haram ẹni tó bá jẹ́ǹjẹ́ haram
ibi tí ó dé sí lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ibi tí ò ní tẹ́ lọ́rùn ni torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ayyul lahamin nabatati mina shuhud fannaru awla bihi èyíkéyìí oríkèéríkèé ara tó bá gbèrú sí tó dàgbà sí bóyá ọ̀ndánláwọ̀ ni bóyá ẹ̀yìn ọrùn rẹ̀ ọ̀sẹ̀lera wọn ni téèyàn rí pé eléyìí ọmọ tí wàá rí jájẹ́ tó bá jẹ́ pé ibi tí ó ti ń dán láwọ̀ ibi tí ó ti ń gbèrú sí nínú sẹ̀mí ayé rẹ̀ níbi nǹkan èèwọ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ànábì sọ pé fanáàrù awla bihi iná jahannama òun tọ̀hún yóò dé sí níjọ́ gbìyànjú al-qiyama ẹ̀yìn ẹrú sí ọlọ́run qila li Ahmad bin Hanbali wọ́n sọ fún ìkan nínú àwọn aṣáájú wa Imam Ahmad bin Hanbali wọ́n ní ma taqulu fi man jalasa fi baytihi aw fil masjid kí ni tó fẹ́ sọ fún wa nípa ènìyàn tó jókòó sínú ilé rẹ̀ tí ó lọ bí iṣẹ́ àbí tó jókòó 24 hours sínú mọ́sálásí tí ò ní iṣẹ́ kan tí ń ṣe nínú sẹ̀mí ayé rẹ̀ waqal ṣùgbọ́n níbẹ̀ wá ń sọ yí pé la a'malu shay'an ìní ṣiṣẹ́ kankan hatta ya'tiyani rizqi tí ìjẹ́ ẹ̀mú mi tọ́lọ̀ ń kọ́lẹ̀ fún mi tí ó fi wá bá mi torí pé òun ti mọ̀ yí pé nígbà òun ti wà nú àpò òdùkẹ́ ẹ̀yà òun lọ́lọ́wọ́n bá lékè ọlá ló ti parí àlámọ̀ rí òun gbogbo ohun tóun ọjẹ tóun ó mu nínú sẹ̀mí ayé ọlọ́wọ́n bá lékè ọlá ó ti kọ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wàá jókòó sínú ilé ẹ̀ ó jókòó sínú mọ́sálásí rẹ̀ ìwọ gẹ́gẹ́ bí àgbà àfà aṣíwájú nínú àgbọ́yé ẹ̀sìn kí ni tó fẹ́ sọ nípa irú ẹni báyìí bàbá wa Ahmad bin Hanbali wọ́n wá ń fèsì pé hadha rajulun irú arákùnrin bẹ́ẹ̀ jahila al-ilm kò ní mọ̀ nípa Islam arabu ti wulẹ̀ kọ́má torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi rinlẹ̀ fún wa wípé ìjẹ́ ẹ̀mú òun ọlọ́run ọba àlékè ọlá ó fi síbi ìgbìyànjú òun sójú ọlọ́run ọba àlékè ọlá ó túmọ̀ sí pé ànábì gangan fún rẹ̀ sallallahu alayhi wa sallam kò jókòó sínú ilé rẹ̀ kó máa sọ yí pé ìjẹ́ ẹ̀mú mi ń bọ̀ wá bá mi kò jókòó sínú mọ́sálásí rẹ̀ kó máa sọ yí pé ìjẹ́ ẹ̀mú mi ń bọ̀ wá bá mi bí ó ṣe yí pé ó gbìyànjú láti gbìyànjú sójú ọlọ́run ọba àlékè ọlá láti ibẹ̀ lọ ọlọ́run ọba àlékè ọlá ó mú jẹ ẹ̀mú rẹ̀ wá bá lẹ́yìn ilé òun ni bàbá wa Ahmad bin Hanbali ó wá fi ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá fi jẹ́rìí nípa bí ànábì ṣe ń ròyìn ẹyẹ wípé ẹ̀yin ẹrúsìn ọlọ́run tẹ́yìn náà bá jẹ́ ń tó gbára lé ọlọ́run gẹ́gẹ́ bí ẹyẹ ṣe gbára lé ọlọ́run tó jẹ́ pé láàárọ̀ kùtùkùtù báyìí yóò jáde kúrò níbi ìtẹ́ rẹ̀ lẹ́yìn tẹ́bi ń pa yóò sì gbìyànjú yóò padà wọlé lẹ́yìn tó ti yó ó túmọ̀ sí wípé òun náà ṣiṣẹ́ lọ ó kúrò láàyè kan bọ́ sí àwọn àyè míì tọ́pẹ́ká tọ́jú oníranran ó gbé oúnjẹ eléyìí ó gbé díẹ̀ ń bí eléyìí ó gbé díẹ̀ ń bí eléyìí kódà nígbà ó bá tún yá yóò tún mú wálé fún àwọn ọmọ rẹ̀ tí ń bẹ lórí ìtẹ́ ó túmọ̀ sí pé ọ̀ràn yẹn ní fọmọ èdè ènìyàn kó gbìyànjú láti máa ṣe iṣẹ́ nínú ìṣẹ̀mí ayé rẹ̀ torí pé Islam ẹ̀sìn Ọlọ́run gangan fún ara rẹ̀ ó pe àlọ́ síbẹ̀ wípé a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ni níbi tí ọ̀rọ̀ ṣe ṣe tí ó pàtàkì dé nínú Islam Ọlọ́run bá lékè ọlá ń sọ fún wa nínú Suratul Jumu'ah àyà ẹlẹ́ẹ̀kẹwàá Ọlọ́run ní fa idha qudiyati salat tẹ́ bá ilé kírun jímà tán nínú ìrun tó tún pàtàkì nínú àwọn ìrun òun ìrun jímà wà tó yẹ pé ẹlòmíì ò ti wò pé tí n bá ti lè kú jímà báyìí mò ń lọ sinmi nù tí ó bá gbà bẹ́ẹ̀ Ọlọ́run bá lékè ọlá ní tẹ́ bá ilé kírun jímà tán báyìí fantashiru fil ard ẹ padà ẹ fọ́n ká sórí lẹ̀ ntọ́lọ́run fi sọ ilé ìbí ìrun jímà gbogbo òun yòókù náà ní ti ń ṣẹlẹ̀ lé lórí òun náà nìyẹn nígbà tẹ́ bá fọ́n ká orílẹ̀ kì í ti pẹ́ ẹ̀ máa rìn ká ẹ̀ máa wo bọ́ọ̀lù ẹ̀ máa ṣègbà ẹ̀ máa ṣàwó wabtagu min fadlillah àánú ọlọ́run orí ọlọ́run ẹ̀ máa wà káàkiri ìyẹn ni wípé ẹ padà sídi títà rírà yín ẹ padà sídi sí ọwọ́ yín tó bá rọrùn tí wọ́n bá ní ẹ padà sí ọ́fíìsì yín ẹ padà síbẹ̀ torí wípé eléyìí gangan òun nìpìlẹ̀ nínú Islam a gbọ́dọ̀ gbìyànjú láti jókòólẹ̀ láì jẹ́ wípé a wà máa sọ pé ìjẹ́ ìmú wa ń bọ̀. ìkan nínú àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé la yaq'udunna ahadukum an talabi rizq ẹnìkan kan nínú yín ò gbọ́dọ̀ jókòó láì jẹ́ pé ń wá ìjẹ́ ìmú rẹ̀ wa yaqul kọ́ a máa sọ pé Allahumma rzuqni èrè ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ wa qad alima irú ẹni tí ń sọ gbólóhùn yìí ọmọ àmọ̀dájú yìí pé sánmà la tumtiru dhahaban wala fidda
sánmà ò ní rọ òjò kó wá jẹ́ pé gold ní ó máa rọ̀ àbí silver wa inna Allah ta'ala yaqul tó pọ́lọ́ wọn bá lè kí ọlá ti sọ fún wa nínú suratul Jumu'ah ayé ẹlẹ́ẹ̀kẹwàá pé tẹ́ ẹ báyìí lè kírun tán báyìí ẹ gbìyànjú ẹ fọ́n káàkiri lọ sí orílẹ̀ kẹ́sì máa wá ìjẹ̀mú káàkiri eléyìí ó fi rinlẹ̀ fún wa wípé Islam ẹ̀sìn Ọlọ́run ó pè wá lọ síbi wípé a gbọ́dọ̀ ní iṣẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹrúsìn Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa lẹ́yìn tí ń ṣe wá lójú lọ́yìn lọ síbi wípé nínú àwọn iṣẹ́ tá à ń wé owó ṣíṣe ó tún pàtàkì nínú iṣẹ́ tí Islam tó ń pè wá lọ síbẹ̀ ó sọ fún wa wípé àtàjírù as-suduq ẹn tó jẹ́ olówó tó tún wá jẹ́ olódodo nídìí owó rẹ̀ al-amin tó jẹ́ ẹn táwọn èèyàn ń fa yà balẹ̀ sí lọ́dọ̀ nídìí owó rẹ̀ tó bá ilé ṣe bẹ́ẹ̀ tó rí iṣẹ́ yẹn ṣe délẹ̀ tọ́lọ́ ń fi gbẹ̀mí rẹ̀ lórí rẹ̀ má ànàbì yìí níjọ́ ògbìn ìdí al-qiyamah irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ pẹ̀lú àwọn ànàbì Ọlọ́run was-siddiqin àtàwọn olódodo was-shuhada kódà wọn kò pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n kú síbẹ̀ ni nítorí kíni torí pé ó jura rẹ̀ lẹ̀ fún òwò ṣíṣe nínú Islam pé wà lọ síbẹ̀ bá a ṣe wá ń sọ̀rọ̀ iṣẹ́ yìí tí ó lè kó ìpalára bá ìlú agbọ́dọ̀ yàgò sí agbọ́dọ̀ jìnnà sí yálà yóò kópa lára bá individual ẹnìkọ̀ọ̀kan mọ́ wa ni àbí yóò kó ìpalára bá òdìdí àwùjọ iṣẹ́ ẹ̀tẹ́ títa kìí ṣe iṣẹ́ àwọn ẹlòmíì lónìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí òun náà máa kárẹ̀ ẹ̀kún pé òun ní iṣẹ́ lọ́wọ́ EGCD tẹ́tẹ́ láàárọ̀ kùtùkùtù ni àwọn èèyàn ó pè bíbà wọ́n máa já lọ́tún wọ́n máa já lọ́sì tó bá dọwọ́ alẹ́ wọ́n ó pè bíbà láti wá gbọ́ result eléyìí ṣe iṣẹ́ nínú iṣẹ́ tí ń kó àdánwò báwọn èèyàn tí sì ń kó àdánwò báwùjọ òun lélẹ́yìn wà bẹ́ẹ̀ ni ìmukúmu tí da àwọn èèyàn lórí irú tẹ́lẹ̀ yóò máa bí gọ̀ọ̀rọ̀ yóò bì sọmọlá yóò bì síyàwó la ẹlòmíì ọjà sí kòtò gbogbo ojú rẹ̀ òun ni yóò di pálapàla níbi ìmukúmu àwọn tí ń mú eléyìí níṣẹ́ kìí ṣe iṣẹ́ èyí tó wúlò torí pé ń kó ìfàsẹ́yìn bá àwùjọ ni tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ èyí tó wúlò òun ni à ń sọ nípa rẹ̀ ní ìparí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé kò sẹ́yìn kéyìí mùsùlùmí tó bá jẹ́ àgbẹ̀ tó ń gbìn nǹkan tó wá jẹ́ pé inú tó gbìn yẹn ẹyẹ jẹ́ ń bẹ àbẹ́nìyàn jẹ́ ń bẹ àbẹ́ranko jẹ́ ń bẹ irú tó gbìn yẹn yóò máa jẹ́ sàárà fún lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá tí wọ́n sì máa kọ́ dáadáa lẹ̀ fún ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹ jẹ́ ká gbájúmọ́ iṣẹ́ tá a sì gbájúmọ́ kó má gba ẹ̀sìn kúrò lọ́wọ́ wa k'Ọlọ́run ọba àlékè ọlá kó ṣe léyìí kó fi sínú màláfíà àsànà tí oníkálukú wa níjọ́ gbẹ̀ndé al-qiyama aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. tó àdúpẹ́ fún Ọlọ́run ọ̀rọ̀ ni wọ́n ti bá wa sọ yìí pàtàkì iṣẹ́ inú Islam òun ni wọ́n bá wa sọ kalẹ̀ àwa tí a wà nílé tí a ti ń ṣẹ́tí gbọ́ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àbá ní láti pè sí orí aago yìí 080 71 39 1132 080 71 39 1132 ẹ pè sí orí aago ohun tí ẹ bá fẹ́ sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó jẹ́ pé Islam tí ó bójú wò òun ni ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe nínú Islam gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa ọ̀rọ̀ yẹn ni kí gbogbo wa ká gbìyànjú máa ń jádà wá jádà ẹni tó bá gbìyànjú yóò rìn tí ń wá àìjókòó kalẹ̀ lásán láì ṣiṣẹ́ kí a gbìyànjú lọ sí ibi iṣẹ́ wa ẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ tó sì lẹ́tọ̀ọ́ lọ́yẹ ká máa ṣe tí a fi ní jẹ àràmù tí a fi ní jẹjẹkújẹ tí a fi ní jẹ ní tí ò tọ́ tí a fi ní jẹ ní tí ó gbé awọ inú náà jáànámọ̀ jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámọ̀ so ẹ̀tọ́ ni fún wa ká wáṣẹ́ alárùbáríkà ká wáṣẹ́ gidi tí a máa ṣe tá a fi máa bọ́ ẹbí wa ìyàwó ni ọmọ ni ìyá ni bàbá ni àbúrò ni ẹ̀gbọ́n ni tá a fi máa ṣe ẹ̀tọ́ nínú ẹbí wa tá a sì máa ṣe ẹ̀tọ́ fara àdúgbò ọ̀ràn àyàn ni kí a gbìyànjú kọ́nà ọba àdìkọ́lá kó bá fi àlùbáríkà sí èyí tá a bá ń ṣe níṣẹ́ à ń retí ìpè yín o nílé 080 71 39 1132 kò síṣẹ́. wọ́n ní ìpè kò lọ déédéé tọ̀ kí ọlọ́run bá àlékè ọlá kó dákun kí ọmọ bá ṣàlékún dáadáa fún wọn. ìbéèrè
tí ẹ bá béèrè lórí ọ̀rọ̀ yìí kí a máa gbọ́ lórí rẹ̀ ìbéèrè tí a bá ní lórí ẹ̀ kí a máa sọ. Now ẹ pèsè aago yìí tí èèyàn ò bá lọ 08082631031 08082631031 ẹ pèsè orí eléyìí yóò jáde pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. À ń retí ìpè yín o à ń retí ìpè yín àkọlọ́ ọba àlékẹ́ ọlá kọ́dákùn kí ó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa pàtàkì iṣẹ́ ìní tí a ti gbọ́ tí àwọn sheikh wa ti sọ fún wa yẹn so kọ́lọ́ ọba àlékẹ́ ọlá dákùn kí ó jẹ́ kí àlùbáríkà ọwọ́ṣẹ́ oníkálukú wa kí ó ṣàánú wa àti ń gbọ́ yín o. Now hello tọ́ kò burú tí ìpè yín ọba wọlé ẹ jẹ́ pé a tún máa retí rẹ̀ ní ọjọ́ mẹ́jọ. Now hello ẹ sọ̀rọ̀ o. Now kò ó tún ti rè ìpè yìí now wàhálà sàtúlà ẹ jìnnà sí rédíò yín ká lè gbọ́ yín kétékété. orúkọ mi ní Bashir Odileye. now ẹ̀yọ́ tí ìṣe àpá àti ṣe sára ṣẹ́ náà ni. now iṣẹ́ àfa ẹni iṣẹ́ àfa àti ṣe wọ́n ní ṣe ká máa ṣe náà ni ara iṣẹ́ tẹ́ ẹni á ṣe. kí lẹ́kítọ́rà dáwà ló. bisimilayi rahman rahim kò sí ti ń jẹ́ iṣẹ́ àfa nínú Islam gbogbo ẹni tẹ́yàn bá ké kó gbìyànjú kó náà ò ní sí ọwọ́ lọ́wọ́ tíra tàlímù tàálìm ó ti fún wa ní ìdáhùn lórí eléyìí wọ́n ní alẹ́ ilmu ilman ìmọ̀ tó dáa ìmọ̀ méjì náà ni. wa aleykum salaam wọ́n ti ń dá yín lóhùn náà à ń gbọ́ yín o. tí èèyàn bá ti ṣe ọwọ́. náà. bí àdúrà wò ni ẹ lè ṣe téèyàn fi lè máa rí iṣẹ́ alágbàríkà ṣe. àdúrà téèyàn lè máa ṣe téèyàn fi lè máa rí iṣẹ́ alágbàríkà ṣe ẹni tí ti ṣe ọwọ́. naam iṣẹ́ yẹn iṣẹ́ méjì náà ni ilmu tibbi ìmọ̀ mẹ́sìn wa ilmu fiqhi àti ìmọ̀ fiqhi fiqhi yẹn lè adiyan mẹ́sìn yẹn lè abidan àfa òní tàlím ó ti yanjú ẹ̀ kò ní iṣẹ́ kan bẹ̀tẹ̀ ń pè ní sí àfa bẹ́ẹ̀ sì ni gbogbo tí ń jẹ́ tí a náà àwọn ẹni tó wá ń níṣẹ́ lọ́wọ́ tí ó ta kọ́ máa bí ọlọ́run bá lékè ọlá kọ́ máa ṣe sìgìfáwù lọ́pọ̀lọpọ̀ bákan náà ó sì máa fẹ́ àtàlùkòrò sí yìí kọ́ lọ́n kó dúró tí wà. tọ́ ibi ni a ti fi àdàgbà ti tó ti rọ̀ lẹ́yìn nítòsí kọ́ lọ́n bá lékè ọlá ọjọ́ sọ adijọ́ mẹ́jọ lọ. ẹni tí ń gbé sókè tí ń gbé sílẹ̀ òní bọ̀dà délé àdéyanjú olóòtú ètò òní alhaji tahir abọ́ládé imam èmi ọmọ yín kọ̀mọ́rìndín ọlásùnkànmí máa sàlámù.